Ìkòyí wọ́n wá sọ láàrin ayé lónìí pé káwọn àfa kó wí àwọn sí Islam àwọn ọ̀sápẹ̀ ẹ̀nà mọ́. lórí iṣẹ́ òmùjídì pé èmi náà wá sápẹ̀ ẹ̀nà mọ́ látòní rẹ̀. lórí ìwà pé nígbà tó jẹ́ pé ọba kànà lọ́yàn mi pé kí n wá bò ń ṣe ọba tòun sí lòun ò ṣe ògbóni òun ò sọ̀sún mo lèmi náà ti sọ fún gbogbo ọmọlẹ́yìn mi pé èmi náà sápẹ̀ ẹ̀nà mọ́ o ọba tó ránṣẹ́ ló pòun ò ṣe ọba ilé tí lòun ò rán a pè iná yín tẹ́ ẹ bá kọ̀ tẹ́ tètè wá gbé ńlé mi lójú Ọ̀ṣun ni wọ́n lọ rù jù sí látàárọ̀ látọ̀ tó bá bà mí nújẹ́ ní ọjọ́ ta ìjẹta ni pé a bá ń gbé séwu rẹ. ṣé Mọ̀jídì tó kú yìí èrò wa láti bí ìdábòrì èrò wa lọ fún Allah àwa gbé kí yára wa gba mọ́sáàsì jímọ̀ lọ nínú àdé mọ́sáàsì jímọ̀ láwà ní wa lọ kẹ̀ǹdẹ̀kẹ̀ǹdẹ̀ ọmọ kìíní ọmọ ìjà mi lẹ̀ rè kọ́ bá dídọ́ ọgbẹ́ni ìdí àrùkẹ́ àmọ́ bí ó ṣe rí náà mọ̀ rè. mo ní ṣé àwọn èèyàn wa lè tẹ̀lé mi lọ létí nígbà tó ń bá síwọ́ ọ̀sẹ̀ bí ẹ tilẹ̀kùn ẹ má jẹ́ nìkan kan wọlé níbẹ̀ lédi. ẹ tilẹ̀kùn ẹ má jẹ́ nìkan kan wọlé níbẹ̀ lédi. bàbá tó kú yìí mo wá wo àwọn èrò lórí iṣẹ́ òmùjídì. bàbá wa sí fún àpẹẹrẹ yìí fún gbogbo ìlú Ìkòyí mo láǹfààní àti sọ gbogbo ayé pé lónìí bàbá náà láwọn ò sí àpẹẹrẹ mọ́ láàrin ayé ni wọ́n ti ní kí wọ́n wí àwọn sí Islam ẹ̀yin àfọ oníwàásí ẹ jẹ́ kó rí yín ó pẹ́ ẹ mọ̀ mọ́ bí ẹ ṣe bá yẹn sọ̀rọ̀ lọ. bàbá wa sí fún àpẹẹrẹ gbogbo ìlú Ìkòyí wọ́n wá sọ gbọ́dọ̀ mẹ́ta wọ́n ní nígbà tí ìkejì àwọn sálẹ̀sì níjẹta wọ́n ní wọ́n wá wo èrò bó ṣe pọ̀ báwọn àbá ṣe pọ̀ bí láwàní ṣe pọ̀ báṣọ funfun ṣe pọ̀ bí tàjíà ṣe pọ̀ tí wọ́n gbé bàbá wa Abdul Majid nínú ìwúlò wọn lọ sí Central Mosque Ìkòyí wọ́n lọ kírun sí wọn lára ibi tá a tó wá gbé bàbá lọ tá a ti lọ sí wọn ọbẹ̀ tó mẹ́rin ká àbọ̀ sí méjì ọ̀sẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ fi rìn pẹ̀lú dùnú àtàrúgbò àtọ́mẹ́kẹ́ bàbá wa sí fún àpẹẹrẹ yìí wọ́n náà wá wọ ẹgbẹ́ sẹ́tà bá kú sáyé ọ̀tẹ̀ ní àwọn lọ sí ilé dì sáyé ọ̀tẹ̀ láwọn lọ bí táwọn ti lọ bọ̀ sún sáyé ayé ọ̀tẹ̀ láwọn bẹ́ẹ̀ lọ dí òòsà láàrin ayé ni bàbá wa ti ń ṣe ìkírà wọ́n ní látọ̀ ní ìlọ sàlámùtù ní Rabbil alamin wọ́n ní kí gbogbo àwọn àfọ̀hún tú àwọn wẹ̀sí Islam la ilaha illallah ọmọ ìgbẹ́ màrájà ní bàárẹ̀ ní yẹlẹ tákì yá nìkan sílẹ̀ bàbá wa nínú ìlú àwọn ni wọ́n tó pariwo wáàsí ọ̀rọ̀ ọlọ́dọ̀ọ̀rùn atẹ́gùn wáàsí wọn lọ́fẹ́ dáyé ní bàbá wa sí apẹ̀lẹ̀ gbogbo olóòkò yìí ni wọ́n fi sọ̀lú méjì ara wọn pé àwọn bọ́ sínú Islam pátápátá bàbá tó wá sọ kẹ̀kẹ́ wọ́n lẹ́yìn tẹ́ ẹ ní apẹ̀ náà ẹ wá gbà pé náà yín tẹ́ ẹ bá wá gbà àwọn ọlọ́ba yín kò dà sí Ọ̀ṣun o ẹjọ́ ẹnì kẹ́kọ̀ọ́ kírètì iná fún bàbá tí wọ́n fi sàlámù padà ẹnì kẹ́kọ̀ọ́ bú wọn ẹnì kẹ́kọ̀ọ́ bá wọn sọ̀tà ẹnì kẹ́kọ̀ọ́ yẹn wọn lódì ẹnì kẹ́kọ̀ọ́ láálì wọn ẹnì kẹ́kọ̀ọ́ fọmọlúwàbí wọn gbólẹ̀ ẹnì kẹ́kọ̀ọ́ useless wọn. ọ̀rọ̀ bá ń sọ fún gbogbo ẹ̀yin mẹjẹsí ẹ̀yọ́ mi lẹ́lẹ̀lẹ́ kẹ̀kẹ́ tẹ́lẹ̀ sójú olúwa kíkẹ́ sọ fún àdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam olúwa ní ìrìn ànábì innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha olúwa ní ìrìn ànábì ó lè fọ̀nà mẹ́ńtọ́ bá wù ọ́ èmi Ọlọ́run ni mo lè fọ̀nà mẹ́ńtọ́ bá wù mí tí ẹni kò ṣe wá sí kò jíṣẹ́ mi Ọlọ́run kò dẹ̀ sọ pẹ̀lú ọgbọ́n àti làákàyè láàyè kò olúwa tó sọ fún sẹ́lẹ̀ Muhammad sallallahu alaihi wasallam pé lasta alayhi bí musa ìtìrì lasta alayhi bí musa ìtìrì bàbá wa sí fún araba gbogbo tí ń jẹ́ ìlú Ìkòyí lọ́sùn state wọ́n wá sọ mí ti ara wọn ní kí gbogbo ayé wọ́n náà fẹ́ wẹ̀ sínú Islam padà wọ́n gbẹ́lẹ́ wàtàṣà àdà wàtàwà dọ̀à wọ́n ṣe kẹ́límẹ̀ la ilaha illallah láàrin ayé wọ́n dẹ̀ sí àlùwàlá gbogbo àwọn bàbá wa fẹ́ wọ́n máa lọ yanjú yòókù lábẹ́ aṣọ ẹ wá wo oríire tó ṣẹlẹ̀ mẹ́ látọ̀dọ̀ ọba rẹ ọba àdùnnú bàbá wa Sheikh Alhaj Muhammad Taofeek Olúkòyí tilẹ̀ Ìkòyí bàbá tí kútọ́ yàwó ní pa wọ́n bàbá wọn Olúkòyí ẹ ní sàárẹ̀ láíláí ìlú Ìkòyí ò ní dàrú jojúmọ́ ni bàbá yìí máa ń ṣe tuntun ọba tó jọba lọ ní bàbá síbi Olúkòyí tilẹ̀ Ìkòyí ọba tí ìṣẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọba ní ọba tó tóbi tí òrìra rẹ̀ kò tóbi
ọba tó ní nǹkan tí ń ṣe bí ìgbà pé òní bàbá wa sí apẹ̀nà lóko yìí wọ́n wá sọ láàrin ayé lónìí pé káwọn àbá kó wí àwọn sí Islam àwọn ọ̀sápẹ̀nà mọ́ wọ́n lè yẹ alápẹ̀nà wọn gbé apẹ̀nà yìí bẹ́ẹ̀ bá wá gbé àwọn ọ̀nà ọ̀dà sọ́sùn. ẹgbẹ́ bá mi sí àpúrógámù yìí especially ẹjọ́ dọ́dọ̀ àwọn àfa alákatakítí àwọn àfa àti wọn mọ mùsùlùmí dáwà wọn àmọ́ bò láti péye sójú ọ̀nà ẹ̀sìn ẹni tó fẹ́ júwe Ọlọ́run fún tó o bá ti mú lọ́tà báwo ló ṣe bá a sọ̀rọ̀ tí ó fi gbọ́ ẹ kò lè gbọ́ ẹ ẹni tó fẹ́ kọ́ mọ pàtàkì Ọlọ́run tó o bá ti fún kò lè gbọ́ ẹ yé ẹ bá jọ jà láàsì ni. bàbá wa kábíyèsí Olúkòyí tilẹ̀ kò yí ọkùnrin èèyàn kan tí ìṣẹ́gbẹ́ 1 billion bàbá kábíyèsí Olúkòyí tilẹ̀ kò ní wọ́n bá pè láti Amẹ́ríkà la ilaha illallah bàbá kábíyèsí Olúkòyí tilẹ̀ kò yí ẹni bá pé ẹkú lọ́lọ́run wọn pa bàbá kábíyèsí Olúkòyí tilẹ̀ kò yí bàbá Sheikh Alhaji Muhammadu Taofeeq àdìbà pé ẹkú lọ́lọ́run wọn pa tọ́rọ yìí gẹ́gẹ́ ẹ̀yìn ṣètẹ́kù lójú ẹlẹ́ni ní kẹ́tùn rọ́nà gbẹ̀gbẹ́ ó kẹ́dọ̀ lọ́la kọ́ lẹ́yìn tún rán mọ́. bàbá kábíyèsí Olúkòyí tilẹ̀ kò yí ni wọ́n bá pè láti Amẹ́ríkà wọ́n ní sí fún apẹ̀nà ìlú mi lábẹ́ kábíyèsí ọba Taofeeq Olúkòyí tilẹ̀ kò yí wọ́n ní àdẹ̀bọ̀ sáàrin ayé ẹni kí wọ́n wọ ẹ̀sìn Islam ojú ẹsẹ̀ ni bàbá kábíyèsí Olúkòyí tilẹ̀ kò yí ni wọ́n fún bàbá náà ní Mẹ́kà la ilaha illallah bàbá wa sí fún apẹ̀nà tilẹ̀ kò yí tí wọ́n wọ ẹ̀sìn Islam lónìí wọ́n ti gba Mẹ́kà o látara àṣeyọrí bàbá wa Sheikh Majid olóògbé Fataja mẹ́ta ọmọlúwàwí mi rà mọ́ wòlíì tó kẹnu ni bàbá wa nínú lọ́wọ́ wòlíì tó kẹnu ẹjọ kílẹ̀ ń bá ká torí pé ẹ̀ ń fún ohun ìyẹn ni kéwù sínú àti sọ́rí fún òun wà ní kéwù èdè elédè lásán mọ́tì kí àrùdù sọ́wọ́ ní kéwù èdè elédè lásán àní ipa wo lẹ fi kéwù yìí kó nínú ẹ̀sìn ipa wo lẹ fi kéwù yìí kó láàrin ọmọ ìjọba nìyàn kéwù lásán òwúlò kéwù lásán òwúlò kàkéwà mọ ìwà ní sẹ̀dá dẹ́nìrè kéwù lásán òwúlò kéwù lásán òwúlò kàkéwà mọ ìwà ní sọ ní dẹ́nìrè wọ́n máa jáde bàbá wa tí wọ́n di mùsùlùmí tí wọ́n wẹ̀ sí Islam yìí wọ́n wà nínú ẹni tí wọ́n pè nọ́mbà rẹ̀ pé máa bọ̀ tí a bá tún ní wọ́n bọ́ sáàrin àwọn oníṣègùn àwọn tí a mọ ọ̀rọ̀ àti ìbú ewé àtẹ̀gbò bàbá wa yìí wọn ò lè yọ wọn sílẹ̀ Ọlọ́run dẹni àyà Kùránì tó wá sọ pé innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha gbogbo àwọn afẹ́ lọ gbẹ́gbẹ́ra jùlẹ̀ ẹ méjì kíkí wọ́n ba ìjọmọlúwàbí jẹ́mi lára kọ́kọ́rọ́ náà sí lọ́wọ́ mi kò sí lọ́wọ́ ẹ don't say that. Al-Qur'an gẹ́gẹ́ olúwadé bashiran wa nasiran qaddama bushran qabla nasri liman qaddama bushran qabla nasri olúwa gẹ́gẹ́ ní Al-Qur'an o ìwé kan tí ó máa júwe ìdùnnú fún yàn yóò sì máa dẹ́rù náà bọ̀ kí ló dé tó ní wá taari dáadáa ṣáájú tí ọ̀dá ṣe bẹ́ẹ̀ kọ́ lọ́fẹ́ kakọ́ ọfẹ́ kọ́ riwó pé bàbá kábíyèsí Olúkòyí tilẹ̀ kò yí ikú báyàwó ní pa yín ojú ẹsẹ̀ ni bàbá kábíyèsí fún apẹ̀nà ìlú Ìkòyí tá a wẹ̀ wọ́n sí Islam lónìí ojú ẹsẹ̀ ni bàbá kábíyèsí fún wọn ní Mẹ́kà Sheikh Ibrahim Ọlájírì Akíntayọ̀ bàbá àlùbáríkà àwọn náà láwọn fún wọn ní 500,000 àṣẹ wa ń bẹ̀rù wọn fífi mọ́ bàbá lórí bàbá yóò bùkátà kankan ìbẹ̀rù Ọlọ́run ló bọ́ sí wọn lẹ́mìí fúnra Ọlọ́run ló fọwọ́ tọ́ wọn lọ́kàn èyí tó ju agbára ẹ̀dá kan lọ ni èyí tó ju òye ẹ̀dá kan lọ ni látara wòlíì Ọlọ́run tó sílé tọ́lọ́run lọ bàbá Sheikh Majid nínú lọ́wọ́ fún gbogbo Olúkòyí Ọlọ́run wọn náà odidi eléyìí náà
bá ní sàlékùn kẹ́ bàbá wa nínú lọ́wọ́ wọ́n lọ pé áàdì ní gbogbo àwọn ẹni Ọlọ́run ní bàbá yìí bàbá sẹ́dìlì méjì nínú lọ́wọ́ áàdì ní gbogbo ayé ni wọ́n ń ṣe áàdì ní àwọn ẹgbẹ́ ọmọ wọn wọ́n ń ṣe áàdì ní ẹgbẹ́ ọmọ wọn wọ́n ń ṣe áàdì ní àbúrò wọn wọ́n ń ṣe áàdì ní ẹgbẹ́ wọn áàdì ní tọ́jú bàbá wọn kò sẹ́ni tí bàbá sẹ́dìlì méjì di ọmọ sí ìdìmọ̀ fún bàbá tí ì rí rẹ̀ bàbá tó tóbi tí ṣe nígbà tó tóbi Ọlọ́run á júwe pàtàkì bàbá yìí níjẹta Ọlọ́run á ṣe táàkìdù fún ìjẹ́wò ní bàbá sẹ́dìlì méjì lónìí àwọn arí odidi èèyàn ńlá bàbá wa pẹ̀ náà àwọn arí odidi èèyàn ńlá nípò lówó ní ìmọ̀ ní oògùn àfọ ògùn bẹ gbàgbé tẹ́bàjọ́ ìrànlẹ̀ pé òṣoògùn láàrin ara yín ni o tó o bá dọ́dọ̀ àwọn kan sálẹ̀ wá bì wọ́n á fi ògùn dé ewé orí ẹ̀ máa pé wọ́n yí ẹ̀wọ̀n wàá tọ̀ sára wàá mọ̀ yìí pé ayé gẹ́gẹ́ tá a wà ń bẹ̀ yìí kọ̀rọ̀ láyé kì í ṣe páyé ní kọ̀rọ̀ ayé gẹ́gẹ́ kọ̀rọ̀ lọ́lọ́ gbé sí ayé tá a wà ń bẹ̀ yìí kọ̀rọ̀ lọ́lọ́ gẹ́gẹ́ gbé sí ọ̀dọ̀ Ọlọ́run dá sánmọ̀ méje ilẹ̀ méje ọwọ́ agbé ayé sáàrin ẹ̀ sábà pé kọ̀rọ̀ láyé wà ní. bàbá wa pè ní kápẹ́ ewé àtẹ̀gbò ni ọkùnrin ní bàbá kápẹ́ nù ká mẹ́yìn ọkùnrin ni wọ́n Ọlọ́run wa ló dé wà wọ́ ẹ̀sìn Ìsìlámù pátápátá wọ́n sàlámù ìdẹ́fúsàwò gbogbo àwọn àfáà gbogbo kéwù wèrè tá a bá ké tá a bá ti rí ọmọlúwàbí lára rẹ ó ti ya wèrè orí ẹ ti dàrú ìmọ̀ tó bá mọ̀ tí ọ̀sọ́ ọmọlúwàbí ń bẹ ó ti ní mental problem ìmọ̀ tó bá mọ̀ tó ní ìsìta àfi báyẹn ṣe ẹni ọba pẹ̀rẹ̀ líran sí Ọlọ́run wà bá kìrìsìtẹ́nì ṣe wà bá babaláwo ṣe wà bó ṣègùn ṣe wà bá yọ̀ọ̀sù ṣe kó o lè bá jèrè Ọlọ́run lára wọn. omi la kọ́kọ́ tẹ̀ka tó tẹ̀yẹ́ ni ìwọ tó lọ fẹ́ òǹbóyàn ìwọ àtẹ̀yìn òkú kí n ra yín sọ́ọ̀bù fọkùn dèmọ́lẹ̀ ọ̀fẹ́ síwáàsì fún ni. olùwàgẹ́ ni bàtà kiri ẹni náà fẹ́ àti sìkiri ẹsẹ̀ wá sí ẹ máa bá wòye sọ̀rọ̀ náà ẹ máa sọ̀rọ̀ mi ẹni náà fẹ́ àti sìkiri. gbogbo ayé bàbá sí fápẹ́ náà gbogbo olùkọ́ yìí inshallah rahman wọ́n ti wẹ̀ wọ́n sí islam àti wẹ̀ wọ́n sorry àti wẹ̀ wọ́n sí islam pátápátá lẹ́nìí òní náà ni bàbá wa dẹ̀ rí àjìhe mọ́kà tuntun agánná kọ́lọ̀ wọlé abẹ́ bàbá Sẹ́dìlì Méjì nínú lọ́wọ́ tọ́lọ̀ ń lò wọ́n ní sábàbí oríire fún bàbá yìí ẹ wo ẹni ó wà lọ́run ìwà tí bàbá Sẹ́dìlì Méjì ní ìkóyèmára tí wọ́n ní ìtẹríba tí wọ́n ní ìdádìbò tí wọ́n ní ìmọ̀nyẹ́ ẹnì kẹ̀kẹ́ lọ́sàsára tí wọ́n ní ó jẹ́ wọ́n pọ̀ lórí wọn bí omi níjẹta ọwọ́ afa sábàbí tí a pè ènìyàn náà tó fi di mùsùlùmí òrìjìnà padà bóun ló ti sáyé rẹ agbọ́pọ̀ kéwú àmọ́ òní mọ̀ tọrọ lẹ́kọ̀ọ́ ọ̀dẹ̀ níwà èdè elédè dẹ̀ ní kéwú ọkà tí oní tíà ó ń sí èrè èèyàn kẹ́kọ́ lọ́kọ́ ni ṣé bí èèyàn kẹ́ lọ́kọ́ ọdẹ bóorí tọ̀hún olórí ibú ni gbogbo oníkálukú ló ń lẹ bad poster mẹ́lára àwọn kan ni wọ́n kọ́ ń tọ́ ka tọ́bajẹ́ pé wèrè tí wọ́n mú díjú ni làwọn tí wọ́n kọ́ bá mú díjú ni ó lè dáyé bá wọ́n á ti destroy rẹ̀ oríṣiríṣi kẹtọ́ tó ṣẹlẹ̀ sí wa nílẹ̀ wọlé àti sọ̀kan nìyẹn o odidi àpè náà mo tún ṣe interview fún bàbá wọ́n ní táwọn àwọn tí ẹni àpè náà tí wọn bá tètè wá gba pè náà wọn láwọn lọ́ba wọn dà sí odò Ọ̀ṣun ẹ̀yà àbáyà I'm start tora ní prayer aláwọn tá a jẹ́ ń gbèsè àdúrà iṣẹ́ tiwa ní ká kéṣe wá sí ká kọ́ mọ́ kẹ́kẹ́ ìṣàdúrà fún yàn kéèyàn sọ̀rọ̀ ayé ẹ̀ fún wa a ní prayer kọ́dà àgbò odidi àgbò ńlá kẹta àpàlọ́ la bẹ̀rẹ̀ báyìí tá a ti rà lónìí bẹ́ẹ̀ bá bọ̀ ṣàdúrà ó ṣe sàrà o ọgbọ́n èmi ò lè fira mi jẹ́jẹ́ o ẹni ọwọ́ ẹ̀ bá jẹ mọ́mọ́ àlùmọ́ ní ọlọ́ra á pátá wa yọ̀ọ̀bà jẹ́ asọ́dà kátó yẹ́ nífà òyìnbá láha sàrà máa ń ti orí burúkú dànù fún yẹn ni dẹ́ẹ̀dẹ́ mẹ́ra wo ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí mi ẹ̀yin lẹ́jọ́ lọ tún ilẹ̀kẹ́ bàbá rẹ̀ kó ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí mi àyílágbèkalẹ̀ wà sí yín ẹ̀yin lẹ́jọ́ tún lọ sí ìsúsẹ́ ìkùlé bàbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí mi ríranjú wọn ẹ̀
kó wọn mọ́ra ní ìṣẹ́ta àfi báyẹn ṣe ọwọ́ àánú tẹ́tù sẹlómi ìdó lórí ibu rojọ́ lọ́rùn ẹ̀sìn fáwọn yẹn máa rojọ́ torí náà ọ̀rọ̀ wọn ò ní jù bẹ́yẹn lọ ẹ̀sìn fáwọn ẹ̀kọ́ kuran ẹ̀sìn fáwọn kan ọ̀rọ̀ wọn ò ní jù bẹ́yẹn lọ àti bẹ̀rẹ̀ ẹsẹ̀ rere lẹ́sẹ̀ ìkà náà lẹ́sẹ̀ rere lẹ́sẹ̀ ìkà náà lẹ́sẹ̀ ṣèyí tó bá wù ẹ́ nínú méjèèjì ẹsẹ̀ àké àdá lè ríra o ẹsẹ̀ àké àdá lè rí ọmọ.